Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ́ yín. Orúkọ mi ni ìyáàfin Lydia Obofalẹyẹ. Alága ìjọba ìbílẹ̀ Ẹ̀pẹ́ tí agbègbè ìpínlẹ̀ Èkó, Súrà Animashaun, ti fagilé ayẹyẹ ìwúyè ti Olú-ọ̀fẹ́ Ẹ̀pẹ́ tuntun. Ó tún wá pàṣẹ kí pọ̀pọ̀ṣìnṣìn ti ọdún Sálà àti ètò àdúrà tí wọ́n máa ń ṣe nínú mọ́ṣáláṣí tí ó wà ní gbùngbùn àárín ìjọba ìbílẹ̀ ti ìlú náà kí ó má ṣe wáyé mọ́ nígbà ọdún. Ọ̀rọ̀ yìí jẹyọ nínú ìwé tí ó kọ ránṣẹ́ sí Chief Imam ti agbègbè náà ní ọjọ́ Ìṣẹ́gun. Alága náà tún wá ṣàlàyé síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé lẹ́yìn ìpapòdà Olú Ẹ̀pẹ́ of Ẹ̀pẹ́ Kingdom, Ọba Sefiu Adéwálé, ní àwọn olóyè pàtàkì méjì kan nínú ìlú náà, Olóyè Adéníyì Quadri Ọ̀dẹ́dẹ́ Àgbọ̀rọ̀ àti Olóyè Iskilu Ọlájídé Ikú-foríjì, ni wọ́n ti jọ ń ju ipò láti bọ́ sórí ìtẹ́. Animashaun wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ṣe ni òun fẹ́ kí ààbò tó péye wà ní agbègbè náà àti pé òun kò fẹ́ kí yánpọnyánrin òun làásìgbò kankan kí ó ṣúyọ nígbà ayẹyẹ ìwúyè àti ọdún iléyá tí ó ń bọ̀ lọ́nà, nítorí pé àwọn ọmọ lẹ́yìn àwọn méjèèjì náà lè dá wàhálà sílẹ̀ ni òun ṣe fagilé gbogbo àwọn ayẹyẹ náà títí di ìgbà tí ọ̀rọ̀ náà yóò fi ní ìyanjú tí ọ̀kan á lè yẹ̀bá fún èkejì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Punch. Gómìnà ti ìpínlẹ̀ Niger, Umar Bago, ti pàṣẹ fún gbogbo ọmọ ìpínlẹ̀ náà kí wọ́n ṣe pọ̀pọ̀ṣìnṣìn ayẹyẹ Eid-el-Kabir ní ráńpẹ́ kí wọ́n lè fi yẹ́ àwọn ènìyàn tí ìkún omi náà gbé lọ ní agbègbè ìjọba ìbílẹ̀ Mokwa. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà jẹ́ èyí tí ó burú tí kò sì sí irú rẹ̀ nínú ìtàn ìpínlẹ̀ náà, nítorí pé ó gba ẹ̀mí àwọn ènìyàn tí ó lé ní 200 tí ó sì tún ba àwọn ilé tí ó tó 503 503 jẹ́. Ó sì tún sọ àwọn olùgbé ìlú náà tí ó tó 3,000 di ẹni tí kò ní ilé lórí mọ́. Ó tún wá ba ọ̀pọ̀lọpọ̀ ohun amáyédẹrùn jẹ́ àti afárá bíríìjì 3 ni ó dà wó lulẹ̀, èyí tí ó wá dá ọ̀pọ̀lọpọ̀ ìṣòro sílẹ̀ fún ìpínlẹ̀ náà láti máa wá ojútùú sí. Nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ tí akọ̀wé ìjọba ti ìpínlẹ̀ náà gbé jáde síta, Abubakar Usman, ní gómìnà ìpínlẹ̀ náà ti sọ fún gbogbo àwọn ọbalọ́ba ní ìpínlẹ̀ náà láti ṣe àjọyọ̀ ọdún iléyá náà ní kékeré tí gbogbo ayẹyẹ tí ó máa ń wáyé fún ọdún Sálà ní ti ìbílẹ̀ bíi àwọn àbáríkì, Dùbà àti ìpéjọpọ̀ ti ìta gbangba ni kò gbọdọ̀ wáyé mọ́ nínú ọdún yìí. Ó wá ní ìgbésẹ̀, ìpinnu àti èrò náà wáyé láti fi bá àwọn tí ìṣẹ̀lẹ̀ ibi náà ṣẹlẹ̀ sí kẹ́dùn kí gbogbo ènìyàn ìpínlẹ̀ náà wà ní ìdákẹ́jẹ́jẹ́ jákèjádò ìlú náà. Gómìnà ìpínlẹ̀ náà wá rọ gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ náà lápapọ̀ láti gbàdúrà fún àwọn tí nǹkan náà ṣẹlẹ̀ sí kí wọ́n tún lo àkókò ọdún Sálà náà láti fi ṣe ìtọrẹ àánú fún gbogbo àwọn aláìní tí òun náà sì wá ránṣẹ́ ìbánikẹ́dùn sí ẹbí ìdílé àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Vanguard. Olóyè kan láti ìpínlẹ̀ Akwa Ibom tó tún jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú People Democratic Party (PDP), òun náà tún ni alága ti Advocate for Peace and Justice (PAPAG) fún PDP. Dókítà Tom Frederick ti rọ àwọn adarí ẹgbẹ́ láti lo ìwé òfin ti ẹgbẹ́ òṣèlú PDP láti fi lé mínísítà fún ti ìlú Àbújá, Nyesom Wike, kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. Frederick sọ̀rọ̀ náà síta ní Ọjọ́rú nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn ti ìlú Uyo sọ̀rọ̀. Níbẹ̀ náà ló ti fèsì sí ọ̀rọ̀ Wike tó ń sọ wípé kò sí baba ńlá kú ẹnikẹ́ni tó ní agbára láti yọ òun kúrò lẹ́gbẹ́ òṣèlú PDP. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé mínísítà náà ń ṣiṣẹ́ lòdì sí ìtẹ̀síwájú, ìgbéga àti ìdàgbàsókè ẹgbẹ́ òṣèlú náà nípa rírú òfin àti ti ìlànà ẹgbẹ́. Olóṣèlú pàtàkì ńlá náà tí ó wá láti ìpínlẹ̀ Akwa Ibom wá bu ẹnu àtẹ́ lu gbogbo ọ̀rọ̀ tí Wike sọ wípé òun ṣiṣẹ́ takuntakun láti mú ìlọsíwájú àti ìdàgbàsókè bá ẹgbẹ́ òṣèlú PDP ni. Ṣùgbọ́n Frederick
tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé kí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí béèrè lọ́wọ́ mínísítà náà bóyá gbogbo ohun tí ó ṣe náà ó ń ṣe fún ìlọsíwájú ni tàbí ó ń fa ẹgbẹ́ òṣèlú PDP sẹ́yìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Daily Post. Lánàá òde yìí ni iléeṣẹ́ ààrẹ ké sí gbogbo àwọn olórí nínú ẹgbẹ́ alátakò àti gbogbo ènìyàn tí ó ń tako ìṣèjọba rẹ̀ wípé kí wọ́n wá ojútùú sí gbogbo ìṣòro, ìpèníjà, wàhálà tí ó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà. Ó tún wá gbà wọ́n nímọ̀ràn láti rí i dájú wípé gbogbo ètò, ìlànà àti ìgbésẹ̀ tí ó yẹ ní ṣíṣe ni wọ́n gbọ́dọ̀ ṣe àlàkalẹ̀ rẹ̀, tí wọ́n sì tún gbọ́dọ̀ yanjú gbogbo ohun tí orílẹ̀-èdè wa yìí ń kojú tí ó sì tún ń bá fínra. Lẹ́yìn náà ni ó wá fajúro lórí bí wọ́n ṣe mọ̀ọ́mọ̀ máa wá àṣìṣe nínú ìṣèjọba òun, tí wọ́n sì tún ń bu ẹnu àtẹ́ lu gbogbo iṣẹ́ takuntakun tí òun ṣe láti rí i dájú pé orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú hílàhílo, wàhálà àti ìpèníjà tí ó ń kojú. Ààrẹ wá rọ gbogbo àwọn alátakò láti jáwọ́ nínú ọ̀rọ̀ asán àti èké tí wọ́n ń gbé káàkiri, kí wọ́n sì tún jámi lórí gbígbé ẹ̀mí wọn lé àwòrán fọ́nrán tí Artificial Intelligence (AI) ń gbé kiri. Ààrẹ Tinubu tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, èyí tí olùdámọ̀ràn fún ètò ìròyìn àti ọ̀rọ̀ ará ìlú Ọ̀gbẹ́ni Sunday Dare sọ wípé kí ó rí i pé òun dẹ́kun ewu tí ó wà nínú gbígbé ìròyìn ẹlẹ́jẹ̀, ohun èké tí wọ́n ń gbé káàkiri lórí ìjọba tí ó ń sin ará ìlú pẹ̀lú òtítọ́. Ọ̀rọ̀ yìí wáyé láti fèsì sí ọ̀rọ̀ àkọsílẹ̀ tí apá kan nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re sọ láti fi tẹ́ńbẹ́lú iṣẹ́ ìjọba Tinubu wípé ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ń burú sí i lójoojúmọ́, tí ètò ìjọba àwa-arawa democracy náà ń jó àjórẹ̀yìn, àti bí wọ́n ṣe ń ná owó ìlú bó ṣe wù wọ́n, tí wọ́n sì ń ṣe owó náà kúmọkùmọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ẹ pàdé mi fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn lọ́la láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìkàn sórí YouTube channel tí ìròyìn lérèfé, kí ẹ sì tún subscribe kí ẹ bá lè máa ní àǹfààní láti máa gbádùn rẹ̀ síwájú àti síwájú sí i. A kú ìmúra ọdún o, àṣèyí ṣàmọ́dún, ó dàbọ̀.